ẹ̀bá ń kálá nìkẹ́ òwe ẹ̀bá ń kálá nìkẹ́ òwà ọmọdélé tí ń ṣọjọ́ ìbí ẹ̀bá ń kálá nìkẹ́. mo jójó jàre nítorí pé ọdún bá ọ láyé nítorí pé 50 ọdún ṣojú ẹ̀mí ẹ̀ mo jójó. Happy 50th birthday ọmọdélé aya yìí Ọbásanmí. Gbogbo ẹni tí ń bẹ nílé ẹ súnmọ́ bí èèyàn tí ń lọ sódò àtẹni tí ń lọ sóko ẹ tara ṣàṣà kí ẹ yà lọ́dọ̀ mi. Jẹ́jẹ́ láyé mo fẹ́ fòrè ṣàpọ́nlé ọlọ́jọ́ ìbí òní torí ọlọ́dúnmọdún ẹ̀ lọ́dún olóṣùmọṣù ẹ̀ lóṣù. Àṣé ẹ̀dá tó bá mọnú rò tọ́jọ́ ìbí ẹ̀ bábáláyé ó yẹ kó dúpẹ́ f'Ẹlẹ́dùmarè ọba. Àníkẹ́ ọmọdélé more olúwa nínú ìgbésí ayé ẹ̀ ló fi ń fìyìn fún Jèhófà lókè. Ẹ wá bá wa dúpẹ́ o fọlọ́run àgbáńlá ayé. We say thank you El Shaddai. Ọlọ́run a yìn ọ́ lógo torí ìwọ lológo àjímọ́ roro. Àfìwọ́ náà ọba ọ̀gá ògo. Ọmọdélé Elizabeth Àníkẹ́ aya ìyí Ọbásanmí. Òní ọjọ́ 12 oṣù 12 ọdún 2021 ló pọ̀ mọ́ 50 ọdún lókè èèpẹ̀. Happy 50th birthday celebration fọ́mọ iná wọlé aya wọn lóde Èrèlè. Bẹ́bẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ìgbésí ayé rẹ ni mọ́dà Ayọ̀mídé. Màmá Ayọ̀bámijí ìrìn àjò 50 ọdún nínú ìgbésí ayé rẹ lókè èèpẹ̀ kò ṣeé fẹnu sọ torí nínú ọ̀fìn nínú ọ̀la lọmọ pàdọ̀rọ̀ ń dàgbà. Ọ̀pọ̀ ewu lọ́ba òkè ti mú yín là kọjá ó yá ẹ̀ka aleluya fọ́ba ọ̀gá ògo. Ìyá Ayọ̀mí pọ̀ sí okú oríire òní ó sì tún kú àṣeyẹ. Ó ti ṣọdún èyí náà a ó tún jọ ṣàmọ̀ ọdún lórúkọ Jésù ọmọ Màríà. Mọ̀mísà Ayọ̀ yí mi ká ọmọ òní kú mọ́ ọ lójú òní rí kú ọkọ. Ọmọdélé Àníkẹ́ pupa yẹmí amáláwọ̀ bí òyìnbó eléyín funfun bí ẹ̀gbọ̀n òwú. Bí o ti ń ṣayé 50 ọdún lókè èèpẹ̀ kédùmarè má fèyí ṣópin. O ò ní gbénú yàrá wòran jẹun ọmọ lórúkọ Jésù Kristi. Ajégúnlé ò jìnnà rárá o. Jẹ́ kí n bọ́ ọ dénú ilé àwọn bàbá rẹ. Ẹ̀yin lọmọ ẹ̀ ṣọ́jàdó ọmọ agbélé paṣẹ oko mọ́ra ọmọ abẹ̀yìn àkákọ̀rọ̀ ọ̀ǹdọ̀ ọmọ anísàlẹ̀yìn agbo ọmọ afimàdádà ń síkí ẹ̀yin lọmọ agbémọ̀sọ wùyà. Òkò ìrèsé ni eye tó bí ọ òkò ìrèsé ọmọ wòyíra kó o má bàa ra igbákígbá ni kẹ̀kẹ́ ń sọ. Òkò ìrèsé ọmọ ajowú yọkọ lẹ́nu òkò ìrèsé ọmọ afẹrúṣàna ìyàwó. Òkò jẹ́ mi ńlẹ̀ mi ò bá tẹni wá ohun tí mo bá wá jù tẹni lọ. Òkò ìrèsé ọmọ ajẹ̀bi ọ̀rọ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀. Ọmọdélé Àníkẹ́ aya wọn lóde Èrèlè ẹ̀gùn níbi owó gbé ń so tẹ́ ẹ̀rọ wò ká ìlẹ̀ Èrèlè ọmọọba òde. Ọmọdélé bí o ti ń ṣọdún èyí kí o tún ṣe tàmọ̀ ọdún pẹ̀lú àlàáfíà ara. Tí wọ́n bá ń béèrè wípé ta ló ti ń kọrin wìfọ́ lọ́jọ́ ìbí òní. Rasheed Ọbáṣọlá jẹ́jẹ́ láyé ilé mi ń jẹ́ Làwá ní bàbá tó bí mi lọ́mọ.